nínú àwọn tó máa jẹ́ kọ́kọ́ yẹn yọjú evangelist èmi fi àsìkò yìí mo fi pe evangelist nítorí pé ọmọ yìí sọ pé ọ̀gá òun ni. wọ́n tó wà níwájú Tani Olohun tí ẹ ò bá tètè mọ bí ẹ ṣe mo tún sọ ṣáà òkè láti first day ni mo ti sọ pé ẹ má kó bá bọ̀bọ̀ yìí gbogbo nǹkan tó yẹ kí Tani Olohun lò ní court àbí ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kò yẹ kó ju ọ̀sẹ̀ kan lọ bọ̀tẹ̀ yín kan tẹ̀ ń ṣe àyà bí ẹ̀yìn tẹ́ni pé kó nìṣó ńlẹ̀ wà lẹ́yìn ẹ̀ èmi wáyé ní court lé ní mi ò rí yín o ó dẹ̀ ní tẹ́tí mi gbọ́ ó ní tójú mi rí kọ́ lọ́ má jà sọ̀rọ̀ tán ìwọ̀nba tí mo lè sọ lé ní bóyá ni màá tún continue lórí ọ̀rọ̀ Tani Olohun. nítorí pé wọ́n sọ pé ẹ̀bẹ̀ wo ló tó ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀ ti bẹ̀ nígbà tí ìyá bẹ̀bẹ̀ tí ọmọ tí ìyá bí tó wá da ẹ̀bẹ̀ yánù ẹjọ́ ṣé ẹ̀bẹ̀ yẹn níwèé tì wọ́n. ọ̀hún dádì wa bàbá mi nínú Olúwa ọ̀dọ̀ wọn la wà lénìí bàbá oníwà pẹ̀lẹ́ onínú tútù wọ́n wẹ́kọ̀mù wa wọn ò wo ti pé mo wọṣọ kérúwù wá bá wọn in fact the way tó fi treat wa gan I'm proud of Islam because of him orúkọ wọn lẹ́ẹ̀kan sí gbogbo ilẹ̀ mọ̀ wọn ní Alhaji Afa Murtada Adio Baba Bariga the national president of Ilorin. wọ́n jẹ́ kó yé wa wípé àwọn oṣù oníjàgídíjàgan wọ́n jẹ́ kó yé wa wípé inú àwọn ògbọ́n wípé ọmọ Yorùbá àti ẹlẹ́ran ara bíi tàwọn náà ó rí àtìmọ́lé àbí ó rí challenge pé but táwọn bá rí ẹni tó dúró bí gàrántọ̀ fún léni àwọn aṣí wọn lè léni pé ṣùgbọ́n ṣá kó má di pé lóríṣiríṣi làwọn ti gbọ́ táwọn pé ẹ̀mọ̀ olóyè dẹ̀ rí ó ní bọ́ ṣe máa behave wọ́n lóríṣiríṣi làwọn ti gbọ́ pé tọ́ bá sílẹ̀ nísinsìnyí pé láàárọ̀ ọ̀la Amẹ́ríkà ló ti máa dó. àwọn gbogbo ẹ̀ láti gbọ́ pé wọ́n máa ti ta. bí wọ́n wá ṣe worst pé tó bá tiẹ̀ lọ ó lè lọ dáná pé kó má ti lọ máa ṣe worst. agbára tó lè wà ní ọ̀rọ̀ agbára tó lágbára ni ọ̀rọ̀ tẹ́rí yẹn agbára gidi ni ó má jábọ́lẹ̀ ni. so gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀nà tẹ́ lè gbà láti wá ojú Ọlọ́run fún wọlé kì í ṣagídí mọ́. ẹni àti dúdú kókó ẹgẹ́ ti bẹ̀rẹ̀ nínú àwọn tó máa jẹ́ kọ́kọ́ yẹn yọjú evangelist èmi fi àsìkò yìí mo fi pe evangelist nítorí pé ọmọ yìí sọ pé ọ̀gá òun ni nínú àwọn tó dẹ̀ yẹ kí ó dúró fún yàn abárí ìyá tààrí bàbá ọ̀gá ẹni ṣe ń gbọ́ mi yé bẹ́ẹ̀ sí nítorí pé wọ́n sọ pé ẹ̀bẹ̀ wo ló tó ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀ ti bẹ̀ nígbà tí ìyá bẹ̀bẹ̀ tí ọmọ tí ìyá bí tó wá da ẹ̀bẹ̀ yánù ẹjọ́ ṣé ẹ̀bẹ̀ yẹn níwèé tì wọ́n. bọ̀dádì ẹjọ́ má bínú pé mo ń ta lọ́ọ̀tì lé sa o a ò mọ̀ bóyá ọmọ yẹn sọ bẹ́ẹ̀ lóòótọ́ o torí àwọn tó láwọn ń gbèjà yìí most of them fẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀gbọ́n ẹ̀ ló jáde ẹ̀gbọ́n ẹ̀ tábàdẹ̀ wo nínú ẹni tó pè rẹ̀ ní evangelist òun náà ti sọ ó ti jáde rí pé ọ̀rọ̀ ta lọ lọ́hùn òwò ẹnì kankan lẹ́bẹ̀ẹ́ o nítorí pé ẹni tẹ́ bá lẹ ẹni tẹ́lẹ̀ ẹ bá fẹ́ bá bẹ̀bẹ̀ ajẹpẹ ni tó jẹ̀bi o ilé ẹjọ́ ò ti sọ pé ó jẹ̀bi o òun ló sọ bẹ́ẹ̀. ó dà ẹ ṣe ìgbà mi nígbà tí àjẹ níyà bẹ̀bẹ̀ ó ń ṣe bí ti lóòótọ́ kínní yìí kì í sọ̀rọ̀ pé àjọ lóṣù ilé a máa fi ẹsẹ̀ òfin náà tó ni pé báyìí níbi tó ti ń bá a lọ ibẹ̀ kínní yìí o ó jẹ́ out of court òun náà ni ẹ̀gbọ́n ta lọ́lọ́ tó lóhùn lẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ sọ yìí pé àbúrò òun sọ báyìí. yẹn ló tún rí kíní gbogbo àwọn tó dẹ̀ tún wà ní láyé ìgbà kan ní kókó bàbá sásù tó ṣe kíní wọ́n ti evangelist ó jáde síta tí ò bá já sí pé kankan wà nú ẹ̀ àti pé wọ́n rọ wọn ètò evangelist jáde síta ọkọ̀ wá sí Ìlọrin ó tẹ̀lé kó wá sí Ìlọrin nínú ọ̀gá yẹn tó ẹ̀ tó bá fẹ́ kí ọ̀rọ̀ kó ṣe kíní kó sẹ́tù òun náà evangelist jẹ́ kókó bẹ́ẹ̀ nítorí pé ọmọ yẹn ó sọ pé òun lọ dá òun ó sọ bẹ́ẹ̀ fọlọ́pàá. ọ̀rọ̀ lẹ́wà gbọ́ yìí gbogbo ara lé so àbòsí kò lérè ohun tí bàbá sọ nísìnyí ni pé gẹ́gẹ́ bí ògbó Ìlọrin chairperson pé àwọn yọnu pé ṣùgbọ́n ṣá ẹni tó bá wá dúró fún bí gàrántọ̀ pé kò ní lọ sí Indonesia lọ́la kó tó wà lọ máa ṣe wọ́ọ̀sì sí Islam òun làwọn fẹ́ ṣòkò jẹ́ bó ṣe jẹ́ brọ́dà wa bàbá wa náà ní evangelist wọ́n ní àdá tẹ́ bá yọjú pé ọ̀rọ̀ yà lè lójú tì. ìbẹ́yìn náà sì ẹgbẹ́ kìíní nígbà tó yẹ yìí ó ní kẹ́wì tẹ́tẹ́ nígbà tó yẹ ó ní ìjà mú yílẹ̀ ń bì. àjẹmìtì náà gbogbo àwọn òṣèpé kìíní ìkọ̀kọ́nà làjọ sọ lóòótọ́ ẹ lè pè wá ní Fúlàní ẹ bá dé pè wá bí accepted but Yorùbá là sọ lẹ́nu ń bì. ẹgbẹ́ àdẹ̀lẹ̀ wá ọ̀rọ̀ Tani Olohun mo ní tẹ́nìkan béèrè pé kí ni update so èmi ò ní so much
ní tèmi kàn fẹ́ sọ ni mo fẹ́ sọ wípé téèyàn bá ti ní mistake tó bá ti mọ̀ pé òun ní mistake ẹnìkíní sọ ẹnìkejì ń sọ ẹnìkẹta ń sọ má dúró pé kọ́ pé 100 tó bá ti di pé àwọn èèyàn sọ pé o ní mistake kò sí nǹkan tó burú jù téèyàn bá ṣe sọ́ọ̀rì o ohun tá a wà rí ta fi ṣe sọ́ọ̀rì ẹ̀yin tí ẹni a ò ṣe dáadáa pé a ṣe sọ́ọ̀rì ẹ̀ rí o mo mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ yín bá rí half ẹ̀ ti ní kó ṣe sọ́ọ̀rì before now ẹ̀yin tẹ̀lé ń béèrè update ibi tí plan tí àwọn ọ̀tá ẹ̀ ní fún tọ́ta Tani Olohun ní fún kò ń ṣe plan kékeré mi ní parọ́ fún yín Ìlọrin mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ó dẹ̀ níbi tí mo ti dé gbogbo ibi tí mo dẹ̀ wọ́kọ́ ni mo lè sọ fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí slogan Àgbẹ̀kọ̀yà ṣòtítọ́ ṣòdodo ó ṣe kókó kí n ṣòdodo kí n dẹ̀ sòótọ́ fún yín pé nǹkan tó wà níwájú Tani Olohun tí ẹ ò bá tètè mọ bí ẹ ṣe mo tún sọ ṣáà pé láti first day ni mo ti sọ pé ẹ má kó bá bọ̀bọ̀ yìí gbogbo nǹkan tó yẹ kí Tani Olohun lò ní court àbí ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kò yẹ kó ju ọ̀sẹ̀ kan lọ bọ̀tẹ̀ yín kan tẹ́ ẹ ṣe àyà bí ẹ̀yìn tẹ́ni pé kó nìṣó ńlẹ̀ wà lẹ́yìn ẹ̀ èmi wáyé ní court lé ní mi ò rí yín o ó dẹ̀ ní tẹ́tí mi gbọ́ ó ní tójú mi rí kọ́lọ́ má jà sọ̀rọ̀ tán ìwọ̀nba tí mo lè sọ lẹ́nìí bóyá ni màá tún kọ̀ntínú lórí ọ̀rọ̀ Tani Olohun mọ́ tí ẹ ò bá mọ ìgbésẹ̀ tẹ́ máa tètè gbé bóyá àwọn fámìlì ẹ̀ lẹ́ máa lọ bá o bóyá ìyá ẹ̀ o bóyá bàbá ẹ̀ lẹ́ máa tún lọ bá o bóyá ẹ̀gbọ́n ẹ̀ tó nípa búrò wọn ò ní kó wọn wá bẹ̀bẹ̀ níjọ́ sílẹ̀ tún máa tètè pè báyìí kì í ṣe pé bí bóyá èròjà ń bà wá but èèyàn kì í jàjà ẹbí ẹni tó bá ń búra níwájú Ògún búra níwájú òòṣà búra lórí ilẹ̀ kò gbọdọ̀ jàjà ẹbí ilẹ̀ ò ní gbé ìjà ẹbí ti wà ní kọ́nà kan wọ́n ti ní àwọn pọ́ìntì kan tó pọ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó máa yé wa wípé tí a ò bá ṣọ́ra kéèsì bọ̀bọ̀ yìí kéèsì máàní yìí ó lé ní 23 tó bá ṣe ń bọ́ nínú kan lámàwọ̀ míì so kí lèyàn ò ṣe sọ́ọ̀rì fún ẹ̀yin tẹ̀lé àwọn fagbára pọ̀ fún yín ẹ lówó tẹ̀lé ná ẹ lè ṣàtìlẹ́yìn kí ló dé tẹ̀yìn ò ṣe kúkú yọjú báwa náà ṣe wá síbẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ á máa mú idà jáde lápò ọ̀rọ̀ á dẹ̀ máa mú obì jáde lápò so ìwọ̀nba tí mo lè sọ nìyẹn dẹ̀ ẹ̀yin tẹ̀ ń fẹ́ bà orúkọ Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹ stop ẹ̀ kílẹ̀ àtọ̀nà yín kó má ba parun lójijì Àgbẹ̀kọ̀yà ò bẹ̀rù anything nǹkan tí a gbà gangan nìyẹn gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni bá ti wọṣọ Àgbẹ̀kọ̀yà ẹni bá ti búra lórí ilẹ̀ l'Àgbẹ̀kọ̀yà kò bẹ̀rù anything lóòótọ́ peace lèmi ṣe but solidarity o àtàwọn tó kù farmer ni o warrior ni o mi ò ṣọ̀tá anybody so far you are Àgbẹ̀kọ̀yà and our aims is security for Yorùbá land home and diaspora àfẹni tó bá dalẹ̀ ló máa balẹ̀ lọ ààrẹ níjàjà òfin ohun tí a ò níjàjà ẹbí ìjà òfin là ń jà ohun tí mo kàn fẹ́ sọ tí mo fẹ́ fi bẹ ogun ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ update ẹ wá bí Tani Olohun ṣe máa bẹ̀bẹ̀ nǹkan tó ti wà wájú ẹ̀ yìí Ọlọ́run nìkan ló tóbi jùlọ o Ọlọ́run nìkan ló múyàn táyò lè gbà Ọlọ́run nìkan ló dẹ̀ gbàyàn táyò lè mú ṣùgbọ́n Ọlọ́run ní ẹ kíyèsára láàrin àwọn ènìyàn ohun tí mo fẹ́ sọ nìyẹn wípé ọ̀nà tẹ́ bá lè gbà èmi ti bẹ̀rẹ̀ ìwọ̀nba tí mo lè bẹ̀ wọ́n dẹ̀ ti gbọ́ wọ́n ti grant mi ní interview wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀ àti tí mo lè gbé live àti tí mi ò lè gbé live but kíkíní kó tó escalate kọjá nǹkan tí agbára yín ò ní lè ká kò bá dáa tẹ́ bá ṣe sọ́ọ̀rì lé nìkan sọ pé kí ṣẹ̀ṣẹ̀ parẹ́ o torí mo béèrè pé ṣé tó bá ṣe sọ́ọ̀rì yẹn ṣé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́ wọn lè fẹ́ wẹ máàní yìí sínú Islam wọn ní no kí làwọn fẹ́ fi ṣe àwọn táwọn wà ń bẹ̀ gan ṣáwọn ò tí ì pọ̀ jù ní ẹni tó bá fẹ́ ṣe Islam á ṣe láti inú ọkàn ẹ̀ báwọn ò wá àti wẹ̀ sínú Islam pé ṣùgbọ́n ṣá orúkọ bàbá àwọn tí Tani Olohun sọ̀rọ̀ sí pé òun sọ pé òun mú ẹ̀pọ̀n bàbá àwọn dání pé òun ló jẹ́ káwọn rẹ́dì fún báwọn ò ní pa o kò ní kú kò ní rún o ṣùgbọ́n ṣá tí ò bá ṣe sọ́ọ̀rì àwọn ò ní filẹ̀ òótọ́ lẹ ti gbọ́ lẹ́nu mi yẹn bóyá wàá lẹ́nu mi tó sọ fún yín pé bóyá lẹ́nu mi tó sọ fún yín pé kò sí wàhálà wẹ́ èmi náà gbà pé kò sí wàhálà ṣùgbọ́n ṣá o Ọlọ́run ò ní jẹ́ kí á jẹ̀bi ká tó gbọ́n àlàáfíà fún gbogbo ènìyàn orúkọ mi lẹ́ẹ̀kan sí Woli Olúwaṣẹ́gun Àpótí Ẹ̀rí tí gbogbo èèyàn mọ̀ sí Àpótí Ẹ̀rí Nazareth before now Àpótí Ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀ bó bá ṣe ń lọ màá jẹ́ kẹ́ máa gbọ́ I remain the head media for Àgbẹ̀kọ̀yà and by the grace of Almighty God same agbẹnusọ ààrẹ Àgbẹ̀kọ̀yà peace movement mo kí gbogbo yín o Ọlọ́run ní fi wá sílẹ̀.